Kí lẹ ló ṣẹlẹ̀ gan? Kidnapper ló gbé dádì mi. Kidnapper gbé dádì yín Bẹ́ẹ̀ sà. àti brọ́dà yín Bẹ́ẹ̀ni. lọ́jọ́ wo? Ẹ káalẹ́ alàgbà. Kí lẹ kó kọ yín sà? Lukman kí ni? Lukman yìí sà. Ìlú wo lẹ ti wá yìí? Iyemẹrọ Èkìtì. Kwara ni wá. Bó lẹ̀ ń gbé? Iyemẹrọ ní ìjọba ìbílẹ̀. Àjọní local government. Ok. Kí lẹ ló ṣẹlẹ̀ gan? Kidnapper ló gbé dádì mi. Kidnapper gbé dádì yín. Bẹ́ẹ̀ sà. Àti brọ́dà yín. Bẹ́ẹ̀ni. Lọ́jọ́ wo? Òní ní 15. Ẹ́? Òní ní 15 ọjọ́ Àlàmísì. Ó ti pọ́jọ́ 15 lénìí. Bẹ́ẹ̀ni sà. Tí wọ́n ti gbé wọn. Bẹ́ẹ̀ni. Níbo wọ́n ti gbé bàbá yín? Iyemẹrọ. Wọ́n lọ sínú abà wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì kúrọ́ọ̀ṣì wọn tí wọ́n sì gbé wọn wọnú igbó lọ. Látijọ́ yẹn láti ń sa gbogbo agbára ta ní láti fi gbà wọ́n àti ta gbogbo nǹkan ta ní agbára wọ̀ ká. Ẹnìkan náà ni wọ́n rìlíìsì wa fún wa nínú èèyàn mẹ́fà tí wọ́n kó lọ, ọmọ lóṣù keje. Èèyàn mẹ́fà wọn kó lọ? Bẹ́ẹ̀ni. Ṣé wọn bàbá yín làwọn mẹ́fẹ̀ẹ̀fà? Àwọn mẹ́ta ni wọ́n. Ṣùgbọ́n gbà wọ́n kó àwọn mẹ́ta tí ọ̀dọ̀ tiwa tán ni wọ́n tó bọ́ sí another village míì tí wọ́n tó kó àwọn mẹ́ta míì. Ìgbà tí wọ́n wá kó wọn, ọmọ ìyá tí yín mélòó wọn kó lọ báyìí? Àwọn mẹ́ta ni dádì mi àtàwọn àbúrò wọn méjì. Àtàbúrò wọn méjì? Bẹ́ẹ̀ni. Èló kù 15 days? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti wá gbúrò wọn? Àgbúrò wọn wọ́n pèlè ní gbowó náà ni wọ́n béèrè fún. Látọjọ́ yẹn wọ́n ṣe pèlè ni? Wọ́n ti ń pè tẹ́lẹ̀ náà ṣùgbọ́n agbára ọ̀ka owó tí wọ́n béèrè fún. Iná wá pè yín báyìí? Wọ́n ní ká san $100 million. So asáǹbẹ̀ wọn títí wọ́n ní ká san 11 million. Lórí ẹnì kọ̀ọ̀kan? Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ ti gbóhùn bàbá yín? Agbóhùn wọn lé ní. Àwọn àbúrò wọn tó kù náà ńkọ́? Mo jẹ́ ká gbóhùn wọn. Kí ni wọ́n wá ń bá yín sọ? Wọ́n ní ká gbóhùn yẹn wá náà ni. Ẹni tán rìlíìsì yẹn ṣe sanwó náà fi rìlíìsì ẹ? Bẹ́ẹ̀ni. Nínú èèyàn mẹ́fà? Ó wá kéèyàn 5 bẹ́ẹ̀? Ó kó èèyàn 5. Ṣé inú oko ni wọ́n ti kó wọn? Bẹ́ẹ̀ni. Ìgbà tí ẹ wá bẹ̀ wọ́n báyìí lórí èèyàn 5 yẹn, kí ni wọ́n wá wí báyìí? Wọ́n ní tá bá ti mówó yẹn wá àwọn ó rìlíìsì wọn fún wa. Ṣùgbọ́n ìmówó yẹn wá àwọn ò ní dá wọn sílẹ̀ o. Kò sí nǹkan tá a lè ṣe sí. Irú àwọn ẹ̀yà wo ni wọ́n láwọn tó wá kó yẹn? Àmọ́ wọ́n ṣojú àwọn tí wọ́n mọ̀ wà lọ́dọ̀ wọn náà ni wọ́n mọ̀ wọn. Àwọn ẹ̀mọ̀ kó wọn ò lè dárúkọ wọn gan. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá fẹ́ báyìí? Ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni gbogbo ẹni tó bá lè ṣàánú fún wa tá fi lè gbà wọn dádì mi lọ́wọ́ wọn. Ẹni tó bá lè ṣàánú fún wa tá fi lè gbà wọn dádì mi àtàwọn àbúrò dádì mi lọ́wọ́ wọn ní sà. Ẹ káalẹ́ alàgbà. Kí ló kọ yín? Abdulganiyi Jídádé Abdulganiyi. Láti ìlú wo? Láti Kwara ni ọmọ Ìlọrin ni. A wá sí Iyemẹrọ láti wá sí iṣẹ́ oko. Àti wá bẹ̀yẹn abáka àbùkéré tó bí 20 ọdún sísìn láti wá bẹ́ẹ̀ láti ṣiṣẹ́. Ẹ ti ṣe oko? Láti ṣiṣẹ́ oko bẹ̀yẹn. Àwọn náà láti ṣiṣẹ́ oko yẹn fúnra wa fi ṣe àgbẹ̀ tó lo dákítà ní ọwọ́ náà ni àwọn fi ṣiṣẹ́. Wọ́n sá wọn di ọjọ́ Àlàmísì. Iyemẹrọ yẹn ibi ìjọba ìbílẹ̀ Àjọní. Ṣé bí ẹ dà pé ìjọba ìbílẹ̀ Kọ̀lé ni Iyemẹrọ wà? Bẹ́ẹ̀ wọ́n gbọ́ yín. Sáà tún kan bí aago 7 mo wà ní Iyemẹrọ yẹn ni wọ́n pè mí. Àwọn kéékèèké ló pè mí pé tó jẹ́ àwọn ọmọ mi tá bí sí Iyemẹrọ ń bẹ̀rẹ̀ náà. Àwọn náà ni wọ́n pè mí pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o, pé àwọn kidnapper o wọ́n ti wá. Ní ṣe ìgbó dáadáa. Mo sáré pè wọ́n, kọ́ tí mo sáré pè wọ́n. Kí lẹ ló ṣẹlẹ̀? Wọ́n ní àwọn kidnapper pé wọ́n ti wọ ìlú wa báyìí nísìn pé kí n má wá lé o. Wọ́n bá sáré lọ fi tó àwọn èèyàn nílùú. Wọ́n fi tó wọn létí pé nǹkan báyìí wọ́n ní ṣẹlẹ̀ lábà báyìí nísìn. Tọ́ wọ́n sì sọ fún àwọn tí wọ́n lè gbìyànjú. Wọ́n ní ilẹ̀ ti ṣú àwọn ò ní lè lọ ní ìlú yìí mọ́. Tọ́ nígbà wọn sá ṣiṣẹ́ yẹn, wọ́n ṣiṣẹ́ yẹn ó lé ní wákàtí kan tí wọ́n sì wà nínú abà yẹn tí wọ́n kúrò. Ṣé àwọn ajínigbé yẹn? Àwọn ajínigbé yẹn tó wà. Wọ́n lo wákàtí kan? Bẹ́ẹ̀ni.
nínú àbá tí yín wọ́n kúrò ńbẹ̀. kí náà ń ṣe ń bẹ̀? Wọ́n tú gbogbo báàgì wa lọ́kọ̀ọ̀kan, gbogbo aṣọ báyìí wọ́n gbà fẹ́lẹ́fẹ́lẹ́. Even kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi nǹkan pamọ́ sílé tí wọ́n á rí. Gbogbo ẹ̀ ni wọ́n tú yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n lọ gbé ẹrù níbi tí wọ́n á tún gbé lọ lọ́hùn yẹn, wọ́n á tún ti ilé ọ̀hún, wọ́n á tún síbi, wọ́n á sà ṣe é bó ṣe wù wọ́n. Even ọbẹ̀ tí àwọn obìnrin sè gan, gbogbo ẹ̀ ni wọ́n kó jẹ. Lẹ́yìn ìgbà yẹn wọ́n mú bírọ́dà mi tí mo tẹ̀lé, wọ́n mú un lọ. Wọ́n sì mú ìyàwó mi ní ọmọ kékeré lọ́wọ́, wọ́n gbé e. Wọ́n gbé ìyàwó yín lọ báyìí? Bẹ́ẹ̀ni. Wọ́n wá gbé ọmọ kékeré tó wà lọ́wọ́ yìí? ọmọ kékeré tó wà lọ́wọ́ ọmọkùnrin yìí. Wọ́n gbé lọ tọmọtọmọ? Wọ́n gbé lọ tọmọtọmọ. Wọ́n wá mú ìyàwó bírọ́dà mi tí mo tẹ̀lé yẹn, wọ́n tún mú òun náà, wọ́n mú un lọ. Kò sí mẹ́ta báyẹn, ọmọ tí wọ́n gbé lọ́wọ́ sí kẹrin tí wọ́n mú lọ. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò sí ní tó kù. Ẹ dúró. Wọ́n mú ìyàwó yín lọ tọmọtọmọ? Bẹ́ẹ̀. Ọmọ ọdún mélòó? Kò tó ọmọ ọdún kan. Wọ́n gbé lọ tọmọtọmọ? Ọmọ yẹn ju oṣù mẹ́jọ lọ. Oṣù mẹ́jọ? Bẹ́ẹ̀. Ẹni wọ́n tún gbé ọmọ yẹn, ẹ tún gbé ẹlòmíì náà? Wọ́n tún gbé ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé, wọ́n sì tún gbé ìyàwó rẹ̀ náà. Tọmọtọmọ? Nínú òun ò lọ́mọ lọ́wọ́, wọ́n ṣàgbé wọn. Wọ́n láti fẹ́ nìkan lẹ̀ Bẹ́ẹ̀. táwọn fi lẹ̀? Ẹni tí wọ́n fi lẹ̀, ìyàwó tèmi tó lọ́mọ lọ́wọ́ yẹn ni wọ́n fi lẹ̀. But tí wọ́n tó fi lẹ̀, ó tó nǹkan bíi ọjọ́ mẹ́wàá sígbà yẹn kí wọ́n tó fi lẹ̀. Ọmọ ńkọ́? Kì í ṣe pé wọ́n fi ọmọ náà lẹ̀, kì í ṣe pé wọ́n fi lẹ̀ lọ́fẹ̀ẹ́ o. Owó tí. Ẹ má sọ iye owó. Wọ́n gbé ìyàwó yín tọmọtọmọ? Wọ́n gbé ẹ̀gbọ́n yín náà tìyàwó síyàwó rẹ̀? Àwọn ń bẹ lọ́dọ̀ àwọn ajínigbé yẹn báyìí? Èèyàn mélòó ló wà lọ́dọ̀ àwọn ajínigbé yẹn lọ́wọ́lọ́wọ́? Èèyàn 5. Owó tájọ́ dá ẹ̀ àjọ dá papọ̀ ni wọ́n sì ní àwọn oríṣiríṣi wọn fún wa ní gbogbo wọn papọ̀. So nígbà wọn sì gbé owó yẹn tán, ẹnìkan tó lọ́mọ lọ́wọ́ yẹn nìkan náà ni wọ́n release. Èló lẹ ti fún wọn? Owó tá a fún wọn báyìí nǹkan bíi 11 million láti fún wọn. 11 million? Gbogbo ohun tó yẹ ká jẹ àti tí ó yẹ ká fi jẹ èèyàn gbogbo ẹ̀ pátá àwọn lásà ti pọ̀. Ṣé 11 million yẹn wọ́n ní wọ́n fi gbogbo wọn lẹ̀ tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n wá gbà 11 million tán, wọ́n wá tún wá ń sọ pé àwọn ní ká. ṣé ìgbà tí wọ́n gbà 11 million yẹn ni wọ́n wá fi ìyàwó yín lẹ̀ àtọmọ oṣù mẹ́jọ? Ìgbà yẹn ni wọ́n fi ìyàwó mi àti ọmọ oṣù mẹ́jọ yẹn, ìgbà yẹn ni wọ́n fi wọ́n lẹ̀. Kódà ọjọ́ kejì ilẹ̀ fẹ́ sùn lọ́jọ́ kejì, àwọn tí wọ́n gbówó lọ gan, wọ́n ní kí wọ́n má pe àwọn làwọn á pè wọ́n. Wọ́n wá dúró síbẹ̀ yẹn, ilẹ̀ fi sùn, wọn à rí. Ẹ má ti sọ̀rọ̀ torí àwọn tó kù ń bẹ, ń fẹ́ ká sọ̀rọ̀. A bá wọn jà o, a kàn ń pàrọwà sí wọn báyìí ni. So wọ́n wá kí ni wọ́n wá ní. A sì ti sapá wa, apá wa ti pin, a rí ọ̀nà kankan, a sì rí olùrànlọ́wọ́ kan. Ìfúnga owó mi tá a gbé lọ nínú mọ́sálásí, nínú ṣọ́ọ̀ṣì, àwọn tó mọ̀ wá rí kọ̀ọ̀kan wọ́n ṣe tí wọ́n nípa. Nígbà tí wọ́n rí iṣẹ́ nìkan yẹn tá a sì rí ọ̀nà àbáyọ mọ́, làwọn kan ní tọ́ nítòkù tí a máa ṣe rèé o. Òun náà láti wá bẹ̀bẹ̀ fún yín pé ẹ dákun, ẹ bá wa bẹ gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ kí wọ́n dákun, kí wọ́n gbà wá, kí wọ́n rà wá kalẹ̀. Ohun tá a jẹ gan àní má báyìí nísìn. Àwọn ọmọ obìnrin míì tí wọ́n kó, tí wọ́n nírò àwọn obìnrin tí wọ́n kó lọ báyìí nísìn, àwọn ọmọ míì gan wọ́n ṣàìsàn lébi pé kí la fẹ́ fún wọn jẹ, kò sí nǹkan tá a fẹ́ fún wọn jẹ, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Ìrànlọ́wọ́ la bá wá, kí ẹni tí Ọlọ́run bá kọ́kọ́ dákun kó ràn wá lọ́wọ́ láti gba ẹ̀mí àwọn èèyàn wa là. Ó ṣàní ká mú 11 million á fi yàn kọ̀ọ̀kan. Ọmọ oṣù mẹ́jọ tí wọ́n gbé lọ pẹ̀lú ìyàwó yín, ṣé nǹkan kan ò ṣáà ṣe? A dúpẹ́ fún Ọlọ́run, ọkàn ó funfun dé, ó sì. Ọmọ yẹn funfun dé? Ìfúnga wọn fún wọn ní oúnjẹ kankan, omi wọn fún wọn, gẹ́gẹ́ bí ẹni tó dé tó ń sọ fún wa. Báwo lọmọ yẹn ṣe jẹun? Ẹ jẹ́ á fibẹ̀ yẹn lẹ̀. Wàhálà wà Nàìjíríà báyìí o. Ẹ̀yin aráàlú, mo sọ lẹ́ẹ̀kan pé ẹ jọ̀ọ́, ẹ má sunkún mọ́ sà, má sunkún mọ́ sà. Mo bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan pé ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ gọ́fúnà, tó bá mọ WhatsApp nọ́mbà wọn, ẹ bá wa táàgì wọn.
ẹni tó bá mọ àwọn senators, àwọn alágbára ìlú wa wọ̀nyí, ẹ bá wa táàgì àwọn èèyàn gbogbo tí ẹ bá mọ̀ yìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Iyemẹrọ níjọba àbílẹ̀ Ìkọ̀lé ni wọ́n ti kó àwọn èèyàn. Èní náà ló pé 15 days. Nínú àwọn 6, àwọn 7 ó ká àwọn 5 sọ́hùn. Ọkọ ẹni tó ṣẹlẹ̀ sí, àbúrò ẹni tó ṣẹlẹ̀ sí, bàbá ẹni tó ṣẹlẹ̀ sí lẹ́ ń gbọ́. Bàbá àti yín lẹ ló wà lọ́hùn báyìí. Sá? Bẹ́ẹ̀ni sá. Ọlọ́run Elédùmarè. Ẹ̀yin aráàlú, àwa kọ́ ni wọ́n wá bá o. Ọlọ́run àtẹ̀yin ni wọ́n wá bá o. Ẹ jọ̀ọ́, ta lọ́lọ́run lè lò fún wa nínú làásìgbò tó wà nílẹ̀ yìí? Wọ́n fún yín nọ́mbà kan tí a bá ṣe tán. Wọ́n fún yín nọ́mbà kan, àmọ́ kí n tó fún yín nọ́mbà yẹn, n tí mọ̀. Ẹ jọ̀ọ́, ẹ̀yin aráàlú, ẹ̀yin làwọn èèyàn wọ̀nyí wá bá àti Ọlọ́run, ẹ̀yin agbófinró wa gbogbo. Ẹ jọ̀ọ́, ọ̀nà àbáyọ là ń wà. Àbáwọn ajínigbé yìí àbáwọn jà o. A kàn ń pàrọwà sí wọn níbi tí wọ́n bá wà, torí àwọn èèyàn wa tí ó wà ní sàkání wọn, káwọn náà kí wọ́n jọ̀ọ́ kán lè fojú àánú wo àwọn ènìyàn wọ̀nyẹn. Àwọn èèyàn tó wá bí wọn wá bá yín jà o. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni pé ká bá wọn bẹ̀ yín pé ohun tí àwọn ní làwọn fi ń bẹ̀ yín, torí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ti dà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àwọn ìjọba wa ti dà bẹ́ẹ̀. A ṣáà dóòlà àwọn ẹ̀mí tó wà níbí. Torí ẹni tó bá bà ló mọ̀ o. Ẹni tó bà ló mọ̀ o. Ẹ jọ̀ọ́, ta ló lè bá ń ṣàánú ìdílé yìí? Bóyá ó ní ọgbọ́n àtinúdá tẹ́yin mọ̀, tó sì dá yín lójú tí ẹ ní gbowó lọ́wọ́ ìdílé yìí, tẹ́ sì mọ̀ wípé ó dá yín lójú pẹ̀lú ọgbọ́n àtinúdá yẹn pé láyọ̀ làwọn àwọn èèyàn wọ̀nyí ó padà wálé, tẹ́ sì ní gbowó lọ́wọ́ àwọn, kò tí ẹ̀ sówó tẹ́ fẹ́ gbà lọ́wọ́. Ẹni tó bá ní ẹ mówó wá, ẹ má dọ̀hún tọ̀hún lóhùn o. Ṣé ń gbọ́ mi sà? Kó má di pé nìkan ó tún mọ kóòdì yín láti sọ pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín, ẹ ti lọ mọ owó tí ò sí. Tó bá lọ́gbọ́n àtinúdá tẹ́ ẹ mọ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí yóò padà wá síbí wá dúpẹ́ ní agbára Ọlọ́run. Ẹ̀yin ajínigbé tí àwọn èèyàn wọ̀nyí ń bẹ lákàtà yín, a ò bá yín jà. A kàn ń pàrọwà pé kẹ́ ẹ jọ̀ọ́, ẹ bá wa bojú àánú wo àwọn èèyàn wọ̀nyí. Ẹ bá wa bojú àánú wo àwọn ìdílé yìí. Ẹ pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. Ẹ pe nọ́mbà yín jàre. 090. Sá? 090. Yes sir. 39. Yes sir. 68. 88. 75. Ẹ farabalẹ̀ pé àwọn tó lè ràn wọ́n lọ́wọ́ ni o. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́, tí ẹ mọ̀ pé Ọlọ́run lè lò yín láti ràn wọ́n lọ́wọ́, ẹ pe nọ́mbà yín ní farabalẹ̀. 090. 090 39. 39 68. 68 88. 88 75. 75. Ẹ pè lẹ́ẹ̀kan sí sà. 090. 090 39. 39 68. 68 88. 88 75. 75. Tó bá jówó náà lẹ fẹ́ fún wọn, ẹ jọ̀ọ́ tí ẹ fẹ́ fi ṣèrànlọ́wọ́, omi ẹ̀kọ́ náà ni o. Àmọ́ ohunkóhun tí Ọlọ́run bá fi ràn yín lọ́wọ́, alàgbà ẹ pè nọ́mbà yín. Nọ́mbà tí mo ní 090 090 61 61 42 42 09 09 56. 56. Ẹ farabalẹ̀ pé lẹ́ẹ̀kan sí sà. 090 090 61 61 42 42 09 09 56. 56.